A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìgbìmọ̀ àpapọ̀ ilé aṣojú-ṣòfin tó ń ṣe ìwádìí lórí bí owó símẹ́ǹtì ṣe hán lórílẹ̀-èdè ti ké sí àwọn olùpèsè símẹ́ǹtì kí wọ́n ṣe àgbékalẹ̀ iye tí ó ń ná wọn láti pèsè símẹ́ǹtì kí ilé lè mọ̀ bóyá lótìítọ́ ni ó yẹ kí símẹ́ǹtì hán lọ́jà. Ìgbìmọ̀ yìí pinnu láti ṣe àbẹ̀wò sí àwọn iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè símẹ́ǹtì lẹ́yìn tí wọ́n bá ṣe àgbéyẹ̀wò àlàyé wọn tán kí wọ́n sì ṣe àgbékalẹ̀ iye tí ó tọ́ láti tà á. Alága ìgbìmọ̀ àpapọ̀ Jonathan Gaza láti APC Nasarawa ni ó pè fún èyí lánàá níbi ìpàdé tí wọ́n ti lọ aṣojú iléeṣẹ́ Dangote Cement àti Lafarge Cement nífun ní ìlú Àbújá. Ó ní ìgbìmọ̀ nífẹ̀ẹ́ láti mọ iye tí ó ń ná wọn láti pèsè símẹ́ǹtì bẹ̀rẹ̀ láti ọdún 2020 títí dòní kí wọ́n lè mọ ìdí tí owó símẹ́ǹtì ṣe lé ní ẹgbẹ̀rún mẹ́wàá náírà ní ọ̀pọ̀lọpọ̀ ibi lórílẹ̀-èdè. Ìgbìmọ̀ yìí ní kí wọ́n pèsè gbogbo ohun tí wọ́n fi ń pèsè símẹ́ǹtì lójúmọ́, èyí tó ń wá láti ilẹ̀ òkèèrè àti tiwantiwa pẹ̀lú iye tí wọ́n ń rà á yálà ní náírà tàbí dọ́là. Bákan náà ni Gaza ní kí wọ́n pèsè ìwé-ẹ̀rí owó orí, èyí tí wọ́n san àti èyí tí wọ́n yááfì fún wọn. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ láti APC Bauchi, Dabo Ismail ní iléeṣẹ́ símẹ́ǹtì Dangote ń jẹ ìgbáládùn èrè gọbọi lórílẹ̀-èdè pẹ̀lú wípé orílẹ̀-èdè ni ó ti ń rí ọ̀pọ̀lọpọ̀ ohun èlò. Ó ní nínú ọdún 2022, iléeṣẹ́ yìí kéde èrè $524 billion àti $553 billion ní ọdún 2023. Níbi tí ọdún 2024 gbé dúró báyìí, wọ́n ti jẹ èrè $166.4 billion. Aṣòfin yìí ní kò sí ìdí fún owó símẹ́ǹtì láti máa hán lọ́jà sí ìṣòro ọmọ orílẹ̀-èdè tí àwọn olùpèsè sì ń rẹ́rìn-ín wọ ilé ìfowópamọ́ ní gbogbo ìgbà. Síwájú àkókò yìí ni adarí iléeṣẹ́ Dangote Cement GMD Arvind Pathak sọ wípé 95% ohun tí wọ́n fi ń pèsè símẹ́ǹtì ni àwọn ń kó wọlé láti òkè òkun tàbí nípasẹ̀ pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ó ṣàlàyé wípé àlékún 100% sí 333% ni ó bá gbogbo ohun tí wọ́n fi ń pèsè símẹ́ǹtì bíi gáàsì, àgò, gypsum, imported coal, spare parts, new trucks, tyres, petrol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ojúnà tí kò dára àti ọkọ̀ títúnṣe náà wà lára ìṣòro tí wọ́n ń kojú. GMD ṣàlàyé wípé àìsí owó ilẹ̀ òkèèrè láti fi ṣòwò ti yọrí sí gbèsè tí ó tó $150 billion lọ́dún tí wọ́n sì ń san 30% èrè rẹ̀ lórí owó tí wọ́n yá. Ó ní láàárín oṣù karùn-ún ọdún 2023 sí oṣù kẹfà ọdún 2024, iye tí owó náírà fi já kulẹ̀ lé ní 220% láì tíì sọ ìṣòro ààbò àti dákúrekú iná ìjọba. Ó ní gbogbo ohun èlò wọn ló lọ sókè láàárín 177% sí 283%, ṣùgbọ́n 166% lásán ni àwọn fi lé símẹ́ǹtì láàárín ọdún 2023 sí 2024. Pathak wá ṣe àfihàn wípé iye tí àwọn ń ta àpò símẹ́ǹtì kan kò ju $7,200 lọ. Àwọn alágbàtà ló ń jíṣẹ́ tara wọn tí iléeṣẹ́ kò sì ní àṣẹ lé lórí. Ó ní bí wọ́n bá yí owó yìí padà sí dọ́là, iye àpò símẹ́ǹtì kan ní Benin jẹ́ $7.8, ní Togo $6.6, ní Ghana $7.8, ní India $4.4, nígbà tí Nàìjíríà jẹ́ $4.43, tí ó túmọ̀ sí wípé Nàìjíríà wà lára orílẹ̀-èdè tí símẹ́ǹtì ti gbọ̀pọ̀ jù láfíríkà. Ìgbìmọ̀ wá rọ àwọn iléeṣẹ́ wọ̀nyí kí wọ́n ṣe àgbéyẹ̀wò òfin àti iṣẹ́ wọn láti lè ṣe àdínkù owó símẹ́ǹtì lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣetán àti ná tírílíọ̀nù $3 lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù minimum wage, owó ìfẹ̀yìntì, pension àti owó àjẹmọ́nú gratuities. Mínísítà fún ìṣúná àti ètò ọrọ̀ ajé Atiku Bagudu ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ owó pínpín tí Ọlámilékan Adéọlá ṣe alága.
mínísítà ṣe àgbékalẹ̀ ìṣúná fún ọdún 2024 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ níbi ìpàdé. Bí a kò bá gbàgbé wípé Ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn adarí òṣìṣẹ́ bu ọwọ́ lu $3.5 owó oṣù òṣìṣẹ́. Bákan náà ni ààrẹ ṣèlérí àti máa ṣe àgbéyẹ̀wò òfin owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn ọdún mẹ́ta. Nínú lẹ́tà tí ààrẹ kan ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ ni wọ́n ti béèrè fún $3.2 trillion nínú àpò ìjọba fún iṣẹ́ ìlú àti $3 trillion mìíràn fún àlékún owó níná títí di ìparí ọdún yìí. Nínú àtẹ̀jáde alẹ́ àná láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́ tí ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero bu ọwọ́ lù lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ wọn ni wọ́n ti sọ wípé fún ìṣọ̀kan ni àwọn ṣe gba $3.5 owó tí ààrẹ Tinubu dá lábàá, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò tẹ̀síwájú láti máa gbè lẹ́yìn ẹ̀tọ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè ní gbogbo ìgbà. Ṣùgbọ́n alága àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó, ìyáàfin Fúnmi Sẹ́sì sọ fún akọ̀ròyìn lánàá wípé $3.5 tí ààrẹ buwọ́ lù kò lè tó ná fún òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó nílò láti dúnàádúrà sí i pàápàá jùlọ lórí owó ilé, owó ọkọ̀ àti owó oúnjẹ. Ìjọba ní láti gbé e yẹ̀wò dáadáa. Ó ní bí ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́, Ẹdó àti Èkìtì bá san owó tí ìjọba gbé kalẹ̀ yìí, ìpínlẹ̀ Èkó, Kano, Rivers àti ìlú Àbújá gbọ́dọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lé e lórí. Ó wáá fi àsìkò yìí rọ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tí ó nífẹ̀ẹ́ láti máa mọ rírì iṣẹ́ àwọn òṣìṣẹ́ kí ó wá ọ̀nà láti ṣe àdínkù sí ìyà nítorí $70,000 kò tó ná fún òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti sọ wípé àwọn kò tíì rí ogún ọkọ̀ ìrẹsì tí ìjọba àpapọ̀ pín fún wọn gbà. Àfihàn yìí wáyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú adarí ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Nuhu Salisu Anka lónìí ní ìlú Gúúsù. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ìjọba àpapọ̀ kéde wípé wọ́n ti pín ọkọ̀ ìrẹsì káàkiri ìpínlẹ̀, ṣùgbọ́n ìpínlẹ̀ Zamfara kò tíì rí ọkọ̀ débi ìrẹsì. Ó ní gẹ́lẹ́ tí ọkọ̀ yìí bá dé, àwọn yóò ké sí àwọn akọ̀ròyìn láti fi tó wọn létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Taraba Abu Kefas ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe àwárí ní kíákíá àwọn tí wọ́n ṣekú pa ọba ilẹ̀ Chanchangi Alhaji Tanimu Kumbiya àti ọmọ rẹ̀ ọkùnrin. Ọba yìí pẹ̀lú ọmọ rẹ̀ ni àwọn agbébọn kan dènà dè ṣekú pa lójúnà Chanchangi sí Takum. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ Emmanuel Bello ti ṣàlàyé wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gómìnà darí yóò ṣe ìwádìí sí ohun tí ó ṣe okùnfà ìjàmbá yìí kí wọ́n sì lé àwọn oníṣẹ́ ibi yìí bá. Ọba yìí ni wọ́n ní ó ń padà bọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ láti ibi ayẹyẹ òkú ní Takum kí wọ́n tó ṣekú pa wọ́n. Ó ní gómìnà Kefas ti ṣèlérí láti pèsè gbogbo ohun tí wọ́n bá nílò láti rí i wípé ọwọ́ tó àwọn oníṣẹ́ láabi wọ̀nyí. Gómìnà wá sọ àtúnsọ wípé àwọn ti pinnu láti gbógun ti ìwà ìrúfin, ọ̀daràn àti àdàlúrú látàrí ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ń gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrékùnrin ilẹ̀ Nàìjíríà Yul Edochie ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe sùúrù pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí àwọn kan ṣe ń gbèrò àti gùnlé ìfẹ̀hónúhàn. Edochie fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìyà wà lórílẹ̀-èdè, ṣùgbọ́n ní ìgbàgbọ́ wípé ìfẹ̀hónúhàn kọ́ ni ojútùú bí ó ti ṣe àpẹẹrẹ jàgídíjàgan, ìparun àti ìṣòfò ẹ̀mí gẹ́gẹ́ bí ó ti wáyé nígbà ìfẹ̀hónúhàn EndSARS. Òṣèré yìí pè fún sùúrù, ìjíròrò gbogbo ìgbà bí ó ti sọ àsọdájú wípé Ààrẹ Tinubu ń tẹ́tí ó sì ń ṣiṣẹ́ láti yanjú àwọn ìṣòro wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido mú àyípadà bá ètò ayẹyẹ ìsìnkú olóyè Ìyáàfin Florence Saraki tí í ṣe olóògbé ìyá sínétọ̀ àná fún ilé-ìgbìmọ̀ Bukola Saraki tí ó wáyé ní Èkó Hotel lánàá ọjọ́ Ẹtì. Níbi ayẹyẹ yìí láti rí àwọn èèyàn pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà, lára wọn ni àwọn gómìnà, aṣòfin pẹ̀lú ọ̀tọ̀kùlú ìlú. Davido wọlé sí gbọ̀ngàn ayẹyẹ pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n yí i ká sí ariwo àwọn àlejò. Davido fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí Bukola Saraki, Adédèjì Adeleke àti Aliko Dangote kí ó tó gun orí ìtàgé kọ ìlúmọ̀ọ́ká orin rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Feel. Orin yìí mi agbo tìtì bí Peter Obi àti Adémọ́lá Adélékè ṣe bẹ̀rẹ̀ ijó. Àlùjó Davido yìí mú àyípadà bá ayẹyẹ tí wọ́n fi bu ọlá fún ìgbé ayé Florence Saraki ní àrà ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.